ọ̀nà bí àṣírí àwọn tí ó fẹ́ fipá gbàjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ọ̀nà bí àṣírí wọn bó ṣe tú tó fi di pé wọn ò rí nǹkan tó fẹ́ ṣe náà ṣe mọ́, ó mà ti hàn sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́, tó sì jẹ́ pé àwọn méjì kan la gbọ́ pé wọ́n ṣiṣẹ́ takuntakun o, ìyẹn ọmọ Haúsá kan àti ọmọ Yorùbá kan, ìyẹn ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn ọlọ́pàá tí wọ́n ń pè ní Secret State Service, ìyẹn SSS, tàbí tí wọ́n tún ń pè ní Department of State Service DSS, ọ̀gbẹ́ni Tósìn Àjàyí là ń sọ nípa ẹ̀. Òun àti ẹni tí ó tún jẹ́ ọ̀gá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń rí sí ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ òkèrè, ìyẹn gbogbo ohun tó wá fẹ́ ṣẹlẹ̀ láti ilẹ̀ òkèrè lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn National Intelligence Agency NIA, Alhaji Mohammed. Àwọn méjèèjì la gbọ́ pé wọ́n ṣiṣẹ́ takuntakun ó tó sì tú àṣírí àwọn amòòkùnṣìkà tí wọ́n fẹ́ fipá gbàjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tó tó fẹ́ fagilé ìjọba alágbádá tó fẹ́ bẹ̀rẹ̀ ìjọba ológun lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ rántí pé lópin ọ̀sẹ̀ tó kọjá ìní ariwo ńlá mà jáde lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí wọ́n ní àwọn ológun wọ́n fẹ́ fipá gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, àti wípé àwọn sójà wọ́n ti kó èèyàn bíi 16 nù sójà tó ń gbèrò ìdìtẹ̀gbàjọba náà, tí wọ́n sì náà ti wà látìmọ́lé níbi tí wọ́n ti ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ológun Nàìjíríà nípasẹ̀ agbẹnusọ wọn Ọ̀gágun Tukur Gusau ó ṣe àlàyé ọ̀rọ̀ náà pé ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o, kò sí ẹnìkankan tó fẹ́ fi ipá gbàjọba lọ́wọ́ Tinubu náà àwọn táwọn jẹ́ ológun, àti pé àwọn ti bá ṣòṣèlú sílẹ̀, àwọn ò lè ṣòṣèlú mọ́, tó sì tún jẹ́ kó di mọ̀ wípé ìròyìn ẹlẹ́jẹ̀ pátápátá gbà ni pé àwọn fẹ́ gba ìjọba lọ́wọ́ Tinubu. Ṣùgbọ́n lẹ́yìn tí àwọn iléeṣẹ́ ìwé ìròyìn tó jẹ́ iléeṣẹ́ tó ń gbé ìròyìn òtítọ́ jáde wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni làwọn kan náà ń gbèrò láti gba ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ní agbo òṣèlú ló mà ti gbóná jọjàn tí ọ̀rọ̀ ọ̀hún tó sì ní agbára gidigidi. Ṣùgbọ́n báwo wá làṣírí àwọn tó fẹ́ fipá gbàjọba ẹ̀, báwo ló ṣe tú tó fi di pé wọ́n ń kó wọn jù sátìmọ́lé, bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ológun láwọn kò pẹ́ nìkan kan jù sátìmọ́lé nítorí pé wọ́n fẹ́ gba ìjọba lọ́wọ́ Tinubu. Ṣùgbọ́n a gbọ́ pé Tósìn Àjàyí tó jẹ́ ọmọ Yorùbá tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yàn sí ipò ọ̀gá ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, ó kópa takuntakun láti tú àṣírí náà fún Tinubu, nítorí pé iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ní láti fi mú fílẹ̀ lórí àwọn aburú tàbí nǹkan tí ò dáa tó bá fẹ́ ṣẹlẹ̀ sí orílẹ̀‐èdè kan. Bákan náà ni akẹgbẹ́ Tósìn Àjàyí tí òun náà jẹ́ ọ̀gá ọ̀tẹlẹ̀múyẹ́ ṣùgbọ́n tó ń wo gbogbo nǹkan tí ó ń lọ lórílẹ̀‐èdè àgbáyé, tó sì tó ń mójútó ọ̀rọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà, yan àwọn tó bá fẹ́ ṣẹlẹ̀ látòkè òkun, ìyẹn Mohammed. Àwọn méjèèjì yìí la gbọ́ pé wọ́n tètè ta Tinubu àti iléeṣẹ́ ààrẹ lólobó nígbà tó gbọ́ pé fẹ́ fipá gbàjọba. Ọ̀pọ̀lọpọ̀ àwọn méjèèjì la sì gbọ́ pé kò tíì jẹ́ kí ìjọba alágbádá kó bọ́ sọnù kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà.